Àwọn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí péjú síbi ìpàdé ìgbìmọ̀ Majeobaje. Àwọn ààrẹ àti olórí orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, ààrẹ ilé aṣòfin àgbà l'Àbújá, adarí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá, adájọ́ àgbà ní Nàìjíríà àtàwọn gómìnà ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun lórí ìwọ́de ebi ń pa wá tó wáyé fún ọjọ́ 10 káàkiri Nàìjíríà. Àwọn tó kópa nínú ìpàdé ọ̀hún sì ṣe àtìlẹ́yìn fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Ìgbìmọ̀ ààrẹ àti olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí náà ṣe àpèjúwe ìfẹ̀hónúhàn tó wáyé gẹ́gẹ́ bí ọ̀nà láti dojú ìjọba Tinubu bolẹ̀. Lára àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí tí wọ́n ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu níbi ìpàdé ọ̀hún ni ajagun fẹ̀yìntì Yakubu Gowon, ààrẹ àná Muhammadu Buhari àti ajagun fẹ̀yìntì Abdulsalami Abubakar tó fi mọ́ ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan. Buhari àti Jonathan ló wà níbi ìpàdé ọ̀hún l'Àbújá nígbà tí Gowon àti Abdulsalami darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ kọ̀ǹpútà. Àmọ́ ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Ibrahim Babangida kò sí níbi ìpàdé náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti tòní. Orúkọ mi l'Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.